arákùnrin tẹramọ́ ṣe ìbẹ̀rẹ̀ iṣu níṣẹ́ olólùfẹ́ tẹjúmọ́. Yorùbá kíkà wa ti òní ló wá láti inú ìwé Ìrèké Oníbùdó láti ọwọ́ D.O. Fágúnwà. Màá bẹ̀rẹ̀ sí ń kà láti ojú ewé kọkàndínlọ́gọ́ta 59 títí dé ìkejìlélọ́gọ́ta 62. Òwúrọ̀ ọjọ́ kejì ni mo dé ìlú Èrò Ẹ̀yìn. Nǹkan tí ojú mi sì rí níbẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ tí ó ṣòro láti tò lẹ́sẹẹsẹ. Nígbà tí mo dé ìlú náà, mo bá gbogbo wọn lẹ́nu ìjà. Nítorí gẹ́gẹ́ bí àṣà ìlú náà, ojoojúmọ́ ọjọ́ ayé ni wọ́n ní láti jà ní kùtùkùtù òwúrọ̀ kí wọ́n tó jẹun. Ìjà tí mo sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe kékeré rárá. Ẹnikẹ́ni tí wọ́n bá rí, lílù ni. Rírí tí wọ́n sì rí mi, igi ni wọ́n kó bò mí. Wọ́n lù mí tó bẹ́ẹ̀ tí mo fi dìgbò lulẹ̀ tí mo dákú. Ìgbà tí òyì fẹ́ sí mi ni mo sì tó lè dìde. Ìgbà tí mo dìde tán, mo múra ó di ilé ọba. Mo fẹ́ lọ fi ẹjọ́ sùn, ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀hún, ibi tí wọ́n ti ń fẹ́ òyì sí ọba pàápàá ni mo bá a. Wọ́n ti lù ú, wọ́n dá a lẹ́sẹ̀, eyín rẹ̀ méjì sì kà. Kìkì òkú ọmọ ènìyàn ló wà ní ìgboro Èrò Ẹ̀yìn, ìlú ìkọ̀sílẹ̀ ni. Ibi tí mo ti ń rìn ká, mo rí ọmọbìnrin kan tí ó kí mi, mo sì ro nǹkan tí ojú mi rí fún un. Òun ló láyé mi pé ojoojúmọ́ ni ìjà ní ìlú Èrò Ẹ̀yìn, ojoojúmọ́ sì ni olè jíjà. Ó wí fún mi pé agogo 6 alẹ́ ni olè jíjà bẹ̀rẹ̀. Ó ní, ọmọkùnrin, ṣe ni kí o wá ibi sápamọ́ sí nígbà tí ó bá di ojú alẹ́, nítorí wọ́n lè bọ́ ṣòkòtò ìdí rẹ lọ. Mo wí fún un pé n kò rí ibi wọ̀ sí. Ó sì wí fún mi pé òun ó bá mi sọ fún bàbá òun bóyá wọ́n lè gbà mí sí ilé àwọn. Lóòótọ́, ó bá bàbá rẹ̀ sọ, wọ́n sì gbà mí sí ilé wọn. Ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá rẹ̀, ohun tí mo gbọ́ yà mí lẹ́nu. Ó kí mi dáadáa, ó ní, ìwọ ọmọ ènìyàn, ìlú Èrò Ẹ̀yìn ni ìwọ wà yìí. Èyí ni ilé ọ̀gbẹ́ni Rìkíṣí gorí ìtẹ́. Òun ni ọba wa. Ìlú wàhálà nìyí, nítorí àti ọwọ́ èṣù ni Rìkíṣí gorí ìtẹ́ ti máa ń gba àṣẹ. Gẹ́gẹ́ bí ètò ọba ilẹ̀ yìí, jẹ́ kí n ka òfin tí a ní láti tẹ̀lé lójoojúmọ́ fún ọ. Èkíní, bí ilẹ̀ bá ti mọ́, olúkúlùkù ní láti máa lu ẹnìkejì rẹ̀. Ìjà ńlá ní láti bẹ̀rẹ̀ nínú ìlú. Ẹni tí kò bá jà nínú ìjà yìí yóò rí ìbínú ọba. Agogo 6, olúkúlùkù ènìyàn ní láti kó òkú tí ó kú nínú ìjà jọ sí ẹ̀yìnkùlé rẹ̀. Agogo 9, àkókò èpè àti èébú ni èyí. Gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí ní láti máa bú ara wọn kí wọ́n sì máa ṣẹ́ èpè tí ó burú gidigidi. Agogo 10, gbogbo ọmọ ìlú ní láti lọ jẹun. Agogo 11, eléyìí ni àkókò ìpàdé èké. Gbogbo ènìyàn ní láti máa purọ́. Irọ́ tí ó ṣòro láti já. Àkókò Rìkíṣí ni èyí pẹ̀lú. Ẹnìkan ní láti wọ ẹnìkejì mọ́ra kí wọ́n pa èrò bí àwọn ó ti ṣe sọ ẹnìkẹta di èrò ẹ̀yìn. Agogo 12, eléyìí ni àkókò ìgbéraga fún gbogbo wa. Ẹni tí kò bá ní nǹkan ní láti máa sọ pé òun ní. Ó sì ní láti sọ pé ẹni tí ó ní kò ní. Agogo 1, àkókò òfófó ni èyí. Olúkúlùkù ní láti máa yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún ẹnìkejì kí wọ́n sì máa tú àṣírí ẹnìkejì fún ẹnìkẹta. Agogo 2, àkókò ìrẹ́jẹ nìyí. Olúkúlùkù ní láti máa rẹ́ ẹnìkan jẹ. O ní láti kọ orúkọ ẹni tí o rẹ́jẹ sílẹ̀ fún àwọn ọlọ́pàá tí yóò máa yẹ ìwé ìrẹ́jẹ wò. Agogo 3, oúnjẹ ọ̀sán. Agogo 4 àti 5, ìpàdé olè jíjà ni èyí fún àwọn ọmọ ìlú. Eléyìí ni àkókò àti ronú ilé tí olúkúlùkù máa kó. Agogo 6 alẹ́ ni olè jíjà bẹ̀rẹ̀ gan-an. Dájúdájú, ìwọ ó rí pé ìlú yìí kì í ṣe ìlú tí ènìyàn ti lè ṣe nǹkan àǹfààní. Ìlú ìbàjẹ́ ni. Ìlú ìparun sì ni pẹ̀lú. Nítorí náà, ìyànjú tí mo lè gbà ọ́ ni pé kí o má ṣe dúró pẹ́ níhìn bí o bá ní ayé rẹ láti fi ṣe nǹkan. Báyìí ni bàbá ọmọ náà sọ fún mi. Mo sì bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀nà tí n ó gbà yọ. Nígbà tí ó di agogo 5 àbọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tilẹ̀kùn àti fèrèsé ilé wa nítorí olè. 40 ọ̀nà ni ariwo sì ti ta kí ilẹ̀ ọjọ́ kejì tó mọ́. Fìlà tí mo dé wọ ìlú náà ó ti sọnù kí ilẹ̀ tó mọ́. Wọ́n sì ti jí àpótí aṣọ kan lọ ní ilé baálé wa. Nígbà tí ó di ọjọ́ kejì tí ọmọbìnrin tí ó mú mi lọ sí ibẹ̀ lọ sí odò lọ pọn omi, àkókò ìjà wọn ti bẹ̀rẹ̀, wọ́n sì lù ú pa. Bí mo ti yọjú sí ìta, òkú rẹ̀ ni mo rí ní ẹ̀yìnkùlé. Èrò Ẹ̀yìn jẹ́ ìlú tí ó wà létí omi òkun. Mo sì bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àti wá ọkọ̀ kí n sá lọ. Ṣùgbọ́n ọkọ̀ kì í dúró ní ìlú náà. Àfi bí ènìyàn bá lọ wẹ̀ bá ọkọ̀ tí ó ń kọjá láàrin agbami.
Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan, mo ṣe àkíyèsí ọkọ̀ kan ní àárín omi, mo sì múra kí n bá a lọ. Ṣùgbọ́n bí mo ti bẹ́ lu omi tí mò ń wẹ̀ lọ ni àwọn kan ti bẹ́ tì mí tí wọ́n ń lé mi lọ. Nígbà tí ó ṣe, mo mọ òkun lọ sí ìsàlẹ̀, wọn kò sì rí mi mọ́. Nígbà tí mo máa yọ ibi tí ọkọ̀ wà gan-an ni mo ti yọ, mo sì dì mọ́ ọ. Ọkọ̀ oníṣòwò ni ọkọ̀ náà. Nígbà tí mo sì ti dúró pẹ́ díẹ̀ nínú rẹ̀, tí mo ti mọ díẹ̀ nínú àwọn èrò ọkọ̀, mo wádìí ibi tí wọ́n ń lọ, wọ́n sì sọ fún mi. Mo sì béèrè lọ́wọ́ wọn tí wọ́n bá lè jẹ́ kí n pa owó ọwọ́ mi pọ̀ mọ́ tiwọn kí a jọ máa fi ṣe òwò kí a sì máa pín èrè ẹ̀. Wọ́n gbà bẹ́ẹ̀. Mo ní owó díẹ̀ lọ́wọ́ nígbà náà, owó tí mo rí kó nínú ilé irin. Nígbà tí ó ṣe, a dé ìlú kan tí nǹkan ibẹ̀ pọ̀ púpọ̀. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ kò níye. 60 ni épìnì. 100 ẹyin adìyẹ ní tọ́rọ́. Agbọ̀n 10 ni épìnì. Garawa epo pupa jẹ́ 60. A sì ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí. A kó wọn sínú ọkọ̀ wa. Ọkọ̀ wa sì kún bámúbámú. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ sí mi nínú ọkọ̀ yìí tí n ó sọ fún ọ, ìwọ ọ̀rẹ́ mi. Ó burú gidigidi. Àsìkò láyé bí ò bá iyì kan ni àdàbẹ́ ni pé ènìyàn ò mọ̀ ọ́n ṣe rárá. Ṣùgbọ́n tí bàbá tó tí ìràwọ̀ ẹ̀dá ń tàn kò sẹ́ni tó lè dì ní lọ́nà. Fìdẹ̀ra fún wa, ọba fìbùkún fún wa, wá fi ṣẹ́yìn wa o, ká má dèrò ẹ̀yìn láyé o. Òpómúléró TV.